Ọ̀gá ìlú ẹ̀ le gan these days o kọ́ lọ sànù mi o. Pàdé mi pàdé mi ló wà. Ṣé kò sí? O kò lọ fàjà rẹ̀ àní kíní ẹ̀ ti kun ẹtí ẹ̀ ń bi òrẹ́ lọ́mọ ọlọ́run lọ́ọ́ ṣe lẹ́tà fún mi jọ. Ẹ wá ṣé èsì pé ń wá ẹni mi àbójú mi ti rí kọ́lọ́bà ni ṣé èsì bọ̀dá Pablo ni ẹ bẹ́ẹ̀ máa ń post gbogbo ID mi ẹ̀yìn tẹ́kẹ́jọ́ ẹ fi gbogbo yẹn lẹ̀ èmi múlu gúrúùpù ni àjọ àlọ́ gúrúùpù ṣèbí lóore ni. screenshot rẹ fún ìdíje ẹ má lọ síbẹ̀ ẹ má lọ síbẹ̀ sẹ́ ẹ fìyẹn lẹ̀. ẹ kíní kan ni ìwà ayé ni ẹ mọ̀ pé tálíkà tó yọkùn aláàánú ó jìnnà sí nígbà tí ó yé mi ni pé èyí gbọ́dọ̀ máa fọ́ social media these days. ẹ tó bá ti fọ́ ó ti fọ́ nìyẹn ó ti dòkú. ó gbé mi débẹ̀ o pẹ̀lú àánú gbé mi débẹ̀ o mo máa sọ náà screenshot tẹ́lẹ̀ mi ti post láyé ọlọ́run bá gbóyè kó ti ra bàálù. ká má bàa sọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ẹ̀dá kan gàrí.